mo kí wa pé a kú dédé àkókò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa tún darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ìròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìbòjú tẹ̀ fún wọ̀ wá ojú náà ò ní fọ́ etí tẹ̀ fi gbọ́ wa etí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí náà láṣẹ bẹ́ẹ̀ tá a tún mú wá sójú mọ́ máwòrán yín gẹ́gẹ́ bí ìṣe wa. Orúkọ oníròyìn kò wá yípadà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹgbọ́ kókó tí ń bẹ ń bẹ ṣáájú àlàyé rẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti aya rẹ̀ tún ti ṣe bẹ́ẹ̀ tẹ bàálù létí lọ sórílẹ̀-èdè Faransé lẹ́yìn ọjọ́ kejì tán ti orílẹ̀-èdè Brazil dé fún ìpàdé ọlọ́jọ́ mẹ́ta míì. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ló tún ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìdùnnú sí Àtíkù Abubakar lórí ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ èyí tó wáyé lénìí. Àjọ EFCC ti fi páńpẹ́ òfin gbé Yàyà Bello tí yóò sì kọjú sílé ẹjọ́ lọ́la òde yìí. Iná ńlá tó ṣẹ̀yọ nínú ọjà Àjẹgúnlẹ̀ lẹ́kọ̀ọ́ ní Èkó ló ti ṣe bẹ́ẹ̀ bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye jẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti tẹ fìjìláńtẹ́ kan tó tún jẹ́ adigunjalè ní ìpínlẹ̀ Anambra náà. Ní ìpínlẹ̀ Edo báyìí ikọ̀ àwọn agbófinró ti fi páńpẹ́ òfin gbé ọ̀dọ́kùnrin tó jí ọkọ̀ kan lára àwọn òṣìṣẹ́ NNPCL gbé ní ìpínlẹ̀ Edo tó sì ti rí ọkọ̀ náà gbà lọ́wọ́ wọn. Ó wá kéré tán ènìyàn 5 ló ti jáde láyé nígbà tí ènìyàn kan di àwátì nínú ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé ní ìpínlẹ̀ Delta. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí ń ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti aya rẹ̀ Olúrẹ̀mí Tinubu ó ní wọ́n ti ṣetán láti tẹ bàálù létí lọ sí orílẹ̀-èdè Faransé lẹ́yìn ọjọ́ kejì tán ti orílẹ̀-èdè Brazil dé fún ìpàdé míì ní orílẹ̀-èdè Faransé náà. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ àti olùdámọ̀ràn pàtàkì èyàn Báyọ̀ Ọ̀nánúgà olófin ìròyìn náà léde nínú àlàyé rẹ̀ tó sọ di mọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ó máa lọ sí orílẹ̀-èdè Faransé báyìí láti lọ ṣe ìpàdé pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè náà Emmanuel Macron èyí tí ó pè sí ibi ìpàdé ọlọ́jọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nínú tí wọ́n ti máa ṣe àbẹ̀wò sí àwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Faransé ọ̀hún. Ó sọ di mímọ̀ pé nínú ètò ìpàdé tí ààrẹ torí ẹ̀ kúrò lórílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè Faransé ó ní wọ́n ti jọ máa máa sọ ọ̀rọ̀ tí wọ́n ti máa fi ọ̀rọ̀ jomitoro ara wọn nínú ètí wọ́n ti jọ máa sọ̀rọ̀ nípa bí ètò ààbò ètò ọrọ̀ ajé ètò ìlera àti ọ̀rọ̀ òṣèlú tó gbópọn tí ó fi máa wà lórílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Faransé ọ̀hún. Báyọ̀ Ọ̀nánúgà wá sọ di mọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed ṣe léyìí láti lè jẹ́ kí ìtẹ̀síwájú tó lóòrìn àti èyí tó láàmìlàaka kó lè wà lórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bárẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ tẹ bàálù létí lọ síbi ìpàdé ọ̀hún kí ó lè dá òun náà lààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ń bá káàkiri. Lórí ọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà náà mo sì wà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti ránṣẹ́ ìdùnnú sí ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 Alhaji Atiku Abubakar lórí ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Nínú àtẹ̀jáde èyí tí olùdámọ̀ràn àti agbẹnusọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn Sunday Dare tó fi léde síta ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló ti ṣe bẹ́ẹ̀ kọ́wọ́ ìdùnnú pẹ̀lú ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2023 láti inú ẹgbẹ́ àsíá PDP tó sì ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀-èdè yìí bákan náà èyún Alhaji Atiku Abubakar pẹ̀lú bó ṣe ń ṣe ayẹyẹ ọdún 180 ọdún lókè pẹ̀ nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò máa júwe Atiku Abubakar ó sọ di mọ̀ pé aṣíwájú tó mọ tó ń ṣe àti ètò nífẹ̀ẹ́ orílẹ̀-èdè rẹ̀ ní pàtàkì jùlọ ó ní Atiku Abubakar jẹ́ ó nítorí gbogbo akitiyan rẹ̀ nígbà tó wà ní igbákejì ààrẹ ó ṣe gudugudu méje àti yàyà mẹ́fà ó ní nígbà táwọn sì tún jọ díje sí ipò ààrẹ náà ó jẹ́ ẹni tó gba àlàáfíà láàyè
Àtíkù Abubakar olùlọ́gọ̀ ẹnu púpọ̀ lórí ìfẹ́ tó ní sí orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ṣe ní àdúrà, ó sì súre fún Alhaji Àtíkù Abubakar bí ṣe ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ wípé Ọlọ́run ọba lókè yóò tún máa wà pẹ̀lú rẹ̀, yóò sì tọ́ sí ọ̀nà tó tọ́ àti èyí tó yẹ. Àjọ EFCC ti fi páńpẹ́ òfin gbé Yahaya Bello tí yóò sì kọjú sí ilé ẹjọ́ lọ́la òde yìí. Ẹni tó fi ìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ rí, arákùnrin Yahaya Bello, ó ní àjọ EFCC fi ìròyìn náà léde pé àwọn mọ̀ ti fi páńpẹ́ òfin gbé arákùnrin Yahaya Bello yìí, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kogi, lórí ẹ̀sùn ètò wà níwájú rẹ̀ pé ó ṣe owó ìlú kúmọkùmọ lásìkò tó wà ní orí àléfà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kogi, tó sì tún ní ó sì ààyè náà pàápàá jùlọ ọ́fíìsì rẹ̀ ó lò ní ìlòkulò lásìkò tó jẹ́ gómìnà lẹ́ni tí ń ṣe ọjọ́ 26 inú oṣù tá a wà yìí ọdún tá a wà yìí. Bákan náà ó ní wọ́n fi páńpẹ́ òfin gbé Yahaya Bello ní nǹkan bí dédé agogo 12 ọ̀sán òní. wọ́n sọ di mímọ̀ pé ó ti wà ní akóló àwọn látìmọ́lé ní olúlulẹ̀ yìí tí ń ṣe Àbújá, tí wọ́n sì ní ibẹ̀ ni yóò sùn mọ́jú o. Bílẹ̀ bá sì ti mọ́ kedere báyìí kò sọ méjì ju kí wọ́n taari rẹ̀ lọ sí ilé ẹjọ́ gíga tó wà ní Maitama lólùlẹ̀ yìí tí ń ṣe Àbújá. Yahaya Bello ó ní ó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kogi láàrin ọdún 2016 sí ọdún 2023 tó sì jẹ́ wípé ọ̀rọ̀ rẹ̀ ó ti wà ní iwájú ilé ẹjọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn pé ó sọ owó àwọn ará ìlú lásìkò tó wà lórí àléfà ní báṣubàṣu. Èló sì wá fà á tájọ EFCC tó fi ń lé Yahaya Bello káàkiri látìgbà yìí kó tó di pé ọwọ́ balẹ̀ ní tán sì ní tá a ti gbọ́ ọmú báyìí kò sáà ní àní ilé ẹjọ́ látijọ́ pàdé lóòrọ̀ ọ̀la. Iná ńlá tó ṣẹ́yọ nínú ọjà Àjẹgúnlẹ̀ lẹ́kọ̀ọ́ òun ló ti bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye jẹ́ ní ìpínlẹ̀ Èkó ọ̀hún. Ọjà tí wọ́n pè ní Aláyàbíàgbà ní Bándírì Àjẹgúnlẹ̀ lẹ́kọ̀ọ́ ó ní iná ńlá kan ló ti ṣe bẹ́ẹ̀ tó ti ṣẹ́yọ báyìí gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tí ó jẹ́ alukoro tí ẹni tó jẹ́ akọ̀wé àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní Èkó, ìyún Lagos State Emergency Management Agency LASMA, ẹni tó jẹ́ akọ̀wé ọ̀hún Olúfẹ́mi Dámilọ́lá Òkè Ọ̀sanyìntolú ló fi ìròyìn náà ló fi léde nínú ètò ti sọ di mímọ̀ pé lẹ́nìí ni ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ló wáyé ní ọjà Aláyàbíàgbà ní Àjẹgúnlẹ̀. Nínú àlàyé rẹ̀ ní tó ṣokùnfà ìjàmbá náà ọ̀hún, ó ní àlàyé pé ilé ìta afẹ́fẹ́ gáàsì kan ó ní iná náà ti ṣẹ́yọ nínú ètí ó ti ràn mọ́ ilé ìtajà tí kò dín ní 11 tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ọjà ó ní ó bàjẹ́ ní olówó iyebíye nínú ètí wọ́n ti ní àrí ilé ìtajà ibi tí wọ́n ti ń ta aṣọ olówó iyebíye, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a mọ̀ sí tẹlifóònù àti oríṣiríṣi ohun olówó iyebíye míì tí ilé ìtajà náà tí iná ba gbogbo ẹ̀ jẹ́. Tó sì ní nígbà tí wọ́n pe àwọn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì náà làwọn pa kìtìmọ́lẹ̀ láti tètè wá pa iná tó ń jó ní ilé ìtajà náà. Àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé ẹ̀mí ẹnikẹ́ni kò bá ìṣẹ̀lẹ̀ náà lọ, àmọ́ owó iyebíye tó jẹ́ dúkìá olóṣè bẹ́ẹ̀ tó bá ìṣẹ̀lẹ̀ náà tó bá lọ. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti tẹ fìjìláńtì kan tó tún jẹ́ adigunjalè ní ìpínlẹ̀ Anambra náà. Gẹ́gẹ́ bí àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra SP Tochukwu Nkega tó ṣe, ó sọ di mímọ̀ pé arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Enendiong Basẹ, ẹni ọdún 35, ó ní wọ́n fi páńpẹ́ òfin mú lẹ́ni tí ó kó ìbọn sí inú àpò ìrẹsì lásìkò tí wọ́n gbá mú ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe látẹnu Nkega, ó ní arákùnrin ọ̀hún Basẹ olójẹ́ ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ fìjìláńtì ìpínlẹ̀ Anambra tó sì jẹ́wọ́ fún àwọn pé ìbọn tí ń bẹ lọ́wọ́ òun yìí níṣe ni òun fẹ́ dọ́gbọ́n jí ìbọn náà gbé sá lọ, táwọn yóò sì lọ́ mọ́ fi ṣe iṣẹ́ burúkú ètí àwọn yàn láàyò gẹ́gẹ́ bí adigunjalè àti àwọn iṣẹ́ míì tí ó bá òfin orílẹ̀-èdè Nàìjíríà mu ní òpópónà Nkwele Ezunaka ìjọba ìbílẹ̀ Òyì. Ó ní ọwọ́ ti bà arákùnrin ọ̀hún Basẹ lásìkò tí wọ́n dúró yẹ ọkọ̀ tó ń lọ àtèyí tó ń bọ̀ wò
ni wọ́n fi kẹ́fìn pé ìbọn níbẹ̀ nínú àpò rẹ̀ sí tí wọ́n tọ́jú pamọ́ yìí, ibo ló ti ń lọ, ibo ló ti ń bọ̀, kí ló fẹ́ fi ìbọn náà ṣe. Ìgbà náà ló wá kàkàrò pé ẹ wò ó bóun ṣe wà yìí, ọ̀kan lára àwọn ọmọ fìjìláńtẹ́ ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ ọ̀hún ó ní òun o, ṣùgbọ́n ṣe lòun fẹ́ jí ìbọn náà gbé láti lọ́ọ́ máa lò ó fún iṣẹ́ ìdigunjalè. Wàyí o Tochukwu Nkega ó mọ̀ ní ó ti wà ní akóló àwọn báyìí lẹ́ni tí ó ń rọwọ́rọ̀wọ́ tó lórí ọ̀rọ̀ náà, tó sì sọ dímọ̀ pé arákùnrin Bassey ló jẹ́ ọmọ bíbí Ìkọlò ní ìpínlẹ̀ Akwa Ibom, tó sì ló wà látìmọ́lé tí ń ràn wọ́n lọ́wọ́ láti fi páńpẹ́ òfin mú àwọn ènìyàn ẹgbẹ́ rẹ̀ tó kù lọ́jọ́ wu ìwà burúkú ọ̀hún. Ní ìpínlẹ̀ Edo, ikọ̀ àwọn agbófinró ti fi páńpẹ́ òfin gbé ọ̀dọ́kùnrin tó jí ọkọ̀ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ NNPCL gbé ní ìpínlẹ̀ náà. Ọ̀dọ́kùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Promise Erosele Tobore ó ní ọwọ́ ti bàbá yìí gẹ́gẹ́ bí àlàyé tí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Edo. Wọ́n ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó jẹ́ ti ọ̀kan lára àwọn òṣìṣẹ́ NNPCL ó ní arákùnrin náà ó jí gbé tí wọ́n sì ti dọdẹ rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́. Lásìkò tí wọ́n ń wo àwọn ọkọ̀ tó ń lọ tó ń bọ̀ ní ojú òpópónà ó ní wọ́n sọ di mímọ̀ pé ara fún àwọn pé Promise àti àwọn akẹgbẹ́ rẹ̀ wọ́n ní ọ̀rọ̀ kan ọkọ̀, wọ́n ní ìwà ìkọ̀kọ̀ kan èyí tó mú kí ara wọn kó má balẹ̀ lásìkò tí wọ́n ń ṣe ìwádìí wọn tó ń yẹ ọkọ̀ wọn wò. Báyìí ni àwọn tó kù nínú ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Best Chinwendu tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí Bestie ó ní ó fi bẹ́ẹ̀ ló fi ààyè náà sílẹ̀ tó fi ẹsẹ̀ fẹ́ tó sì júbà ìwòrò kó tó wá di pé ọwọ́ tẹ Promise nìkan tán ló ti wà ní àtìmọ́lé tán sì ti gba ọkọ̀ ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn àjọ òṣìṣẹ́ NNPCL tán ti gbà ní ọwọ́ rẹ̀ tó wà ní àtìmọ́lé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó kéré tán ènìyàn 5 ló máa ti jáde láyé nígbà tí ènìyàn kan di àwátì nínú ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé ní ìpínlẹ̀ Delta. Ní ìtòsí Bennett Island, ìjọba ìbílẹ̀ Warri South West ní ìpínlẹ̀ Delta, ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ ní ọjọ́ Ẹtì èyí tí a lò sẹ́yìn yìí. Nínú àlàyé tí wọ́n ṣe, wọ́n ní àwọn ènìyàn náà tí wọn kò dín ní àwọn ènìyàn náà tí wọ́n wà ní inú ọkọ̀ ojú omi ó ní wọ́n ń bọ̀ láti bí ètò ìsìnkú ènìyàn kan ní abúlé tí wọ́n pè ní Gbaramatu Kingdom. Gẹ́gẹ́ bí àlàyé ẹni tó jẹ́ àjọ tán rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Delta náà, wọ́n ní ènìyàn 5 òun ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ nígbà tí ọmọ kan tó jẹ́ ọmọ ọdún kan nínú àwọn ọmọ náà tó wà lára àwọn ènìyàn náà téèyàn kan sì tún di àwátì. Báyé ló wà bọ́ọ̀nù ni wọn kò tí ì lè sọ. Wọ́n tẹ̀síwájú pé kò dín ní ènìyàn 19 ó ní àwọn ṣe ìgbìyànjú láti dóòlà ẹ̀mí wọn táwọn 6 nù wọn tán sì wà ní ilé ìwòsàn tó ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí. Wọ́n ní ohun tó ṣokùnfà ìjàmbá ọkọ̀ ojú omi náà tó dànù sínú odò tó fi tẹ̀rì ó ní wípé ọkọ̀ náà ni kò dúró dáadáa tómi alàgbàlúgbú náà tó sì fi sọ́tún tó fi sósì tó fi mú kí àwọn ènìyàn náà kán dànù sínú ọkọ̀ ọ̀hún. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyín ọ̀nà àyànfẹ́ Elédùmarè. Ká tó lọ ẹgbẹ́ kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Asọdúnmọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti aya rẹ̀ tún ti ṣe bẹ́ẹ̀ tẹ bàálù létí lọ sórílẹ̀-èdè Faransé lẹ́yìn ọjọ́ kejì tán ti orílẹ̀-èdè Brazil dé fún ìpàdé ọlọ́jọ́ mẹ́ta míì. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ránṣẹ́ ìdùnnú sí Atiku Abubakar lórí ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tó ṣe lénìí. Àní àjọ EFCC ti fi páńpẹ́ òfin gbé Yahaya Bello tí yóò sì kọjú sílé ẹjọ́ lọ́la òde yìí. Iná ńlá tó ṣẹ̀yẹ nínú ọjà Ajégúnlẹ̀ lẹ́kọ̀ọ́ ti bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye jẹ́ ní ìpínlẹ̀ náà. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti tẹ fìjìláńtẹ́ kan tó tún jẹ́ adigunjalè ní ìpínlẹ̀ ọ̀hún. Àmúwáfún àpé ní ìpínlẹ̀ Edo, ikọ̀ àwọn agbófinró ti fi páńpẹ́ òfin gbé ọ̀dọ́kùnrin tó jí ọkọ̀ kan lára àwọn òṣìṣẹ́ NNPCL gbé ní ìpínlẹ̀ náà. Ní gbẹ̀yìn aṣọ di mímọ̀ pé ó kéré tán ènìyàn 5 ló ti jáde láyé nígbà tí ènìyàn kan di àwátì nínú ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé ní ìpínlẹ̀ Delta. Ǹjẹ́ títí di òwúrọ̀ ọ̀la tá a tún padà máa fún wa ní ìròyìn míì. Orúkọ mi ò ní yípadà, ẹ sì má gbàgbé
láti bá a subscribe sórí ìkànnì yìí kẹ́ lè máa rí wa wò kẹ́sì lè máa rí wa gbọ́ ní gbogbo àsìkò àti lóòrèkóòrè. Orúkọ mi ò ní yípadà o, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ó dàárọ̀, oorun ayọ̀ la ó sùn.